gbogbo ohun tí Ìyábọ̀ Òjó tóun kó lè lóun ń jà fún kò sí tí àwọn olórí ẹgbẹ́ wa ò tí ì sọ sí. À ń kì í nílọ̀ kì í ṣe fún Ìyábọ̀ Òjó nìkan, fún gbogbo ọmọ ẹgbẹ́ wa lápapọ̀ wípé kọ́ máa kó ara wọn ní ìjánu. Ẹ̀yin èèyàn wa, arákùnrin tí a ń pè ní JIDE KOSOKO ó ti padà dá sí ọ̀rọ̀ tó wà lẹ́rìn LIZZY ANJORIN pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ ṣáà rí i pé àwọn àgbààgbà ẹgbẹ́ Yoruba movie industry àwọn olójókòó yẹn ẹ ṣàtúnrí ọ̀gá Bello náà lórí ìjókòó. Wọ́n ṣe meeting kan ní níbẹ̀ ni ọ̀rọ̀ náà ti jẹyọ wípé wọ́n ní wípé ìjà sì wà lẹ́rìn LIZZY ANJORIN àti Ìyábọ̀ Òjó. Nínú ọ̀rọ̀ rẹ̀ JIDE KOSOKO ó fi lọ́lẹ̀ wípé ó ní LIZZY ANJORIN ó ní ọ̀gá ló jẹ́ sí Ìyábọ̀ Òjó. Ó ní ó sì tún yẹ kí àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n máa kọ́ra wọn ní ìjánu. Ó ní bí èèyàn tiẹ̀ fi ọjọ́ kan ṣáájú ẹ̀ dé Nollywood movie industry, ó ní wípé ó ní ọ̀gá sì ni ẹni náà sí ìwọ tí ó dé ní ọjọ́ kejì. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni JIDE KOSOKO ó sọ nínú fídíò tí ẹ̀ ń wò lọ yìí. A ṣe máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́, ṣùgbọ́n ìjẹ́ èrò wípé Ìyábọ̀ Òjó ó máa gbọ́ sí arákùnrin lẹ́nu báyìí. Ìjẹ́ èrò wípé ó máa gbọ́ sí JIDE KOSOKO lẹ́nu, ṣùgbọ́n ẹ ṣàdúgbò mọ̀ wípé arákùnrin náà òun náà policeman ni Ìyábọ̀ Òjó náà òun náà kì í gbọ́ kìdẹ̀ ń gbà. Níbo ni ọ̀rọ̀ yìí níbo ló máa já sí báyìí? Ẹ̀yin èèyàn wa ẹ fẹ́rabalẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. JIDE KOSOKO ó tú pẹpẹ ọ̀rọ̀ kalẹ̀ nínú fídíò yìí. Ẹ máa bá wa ká lọ kí ẹ gbìyànjú láti wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí. A ó máa play rẹ̀ fún yín nísìnyí. Ó ti yá. Ká máa mọ ohun tí à ń sọ, kò ń ṣe gbogbo lóòótọ́ ìgbàlódé lọ́rọ̀ social media, àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ máa wọ ẹni tó ń bí ire gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Culture of respect, a gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ fún ara wa. Béèyàn bá fi oṣù méjì ṣáájú ẹ dénú iṣẹ́ yìí, ọ̀gá ẹ ni.